tọ́ mo kí gbogbo ilé a kú bí ojú ọjọ́ ṣe rí. Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo kí obìnrin, mo kí ọmọdé bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà. Ẹ má jẹ́ kí ẹjọ́ mi pọ̀. Ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí, òun náà ni àṣírí tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ni fún àwọn tí wọ́n bá ń ṣe àwáàrí. Kí Ọlọ́run Elédùmarè kó jẹ́ kí ọlẹ̀ ayọ̀ kó jẹ́ kí ó sọ nínú gbogbo wọn pátápátá. Gbogbo àwa tí a nírú ìpèníjà yìí, Ọlọ́run Elédùmarè yóò gba gbogbo ògo. Ẹ jẹ́ ká wò ó, mo máa ń sọ pé ẹ jẹ́ kí a kọ́kọ́ ṣe ìwádìí ká lọ sí hospital. Tá a bá dé hospital kí wọ́n ṣe ìwádìí, òun ló kọ́kọ́ ṣe kókó jù o. Pé ṣé kò ń ṣe oríṣiríṣi nǹkan ló lè fa kinní yìí. Oríṣiríṣi nǹkan ṣe rí ìju ó lè fà lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo ìju ló ń fa pé kóbìnrin má lóyún. Kì í ṣe gbogbo ìju. Ìju lè wà lára obìnrin kó sì tún lóyún. Bẹ́ẹ̀ ni. So àìmọye nǹkan ló lè fà. Obìnrin míì ti ṣẹ́yún gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú fídíò mi kan. Obìnrin míì ti ṣẹ́yún nígbà tó wà lọ́mọge tó jẹ́ pé kinní. Obìnrin míì dẹ̀ wà tó jẹ́ pé kò tiẹ̀ sí ilé ọmọ gangan bẹ̀ mọ́ tó dẹ̀ jẹ́ pé ọlọ́mọge ni. So bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó wà. Ẹlòmíì wà tó jẹ́ pé ọkọ gangan ni wàhálà wà lára rẹ̀ tí a sì máa fojú wò pé ìyàwó ni tóbìnrin yóò máa sáré káàkiri. Ọkọ míì gan family gan tún lè máa tún bú obìnrin pé kò lóyún tó dẹ̀ jẹ́ pé kò rí bẹ́ẹ̀, kò sí kinní ní ara rẹ̀. Mo fi iṣẹ́ kan sílẹ̀ nípa ọkùnrin tí àtọ̀ rẹ̀ tí kò bá di ọmọ, tó bá ní àtọ̀ tó kéré tí ò ní ẹyin tó yẹ kó ní. A ti sọ̀rọ̀ lórí ìyẹn. Ṣé wá rí eléyìí fún obìnrin ló wà fún àjò ìbílẹ̀ láti lè jẹ́ kí obìnrin tó jẹ́ pé ó ti ṣe àyẹ̀wò tán ní kò sí nǹkan kan tó lè jẹ́ kí kó rí oyún ní. Yálà kinní ló ń dà láàmú ni. Kí ni wọ́n ń pè ọmọ tí gbàgbé kinní yìí o. Ló ń dà láàmú bóyá ó ní fallopian tube blockage tó jẹ́ pé ilé ọmọ ó dí tàbí nǹkan míì tí wọ́n sì ti gbé jáde fún tó ti sọ nǹkan tó ń ṣe tó jẹ́ pé nǹkan tó lè gbọ́ ìtọ́jú ni. Kinní yóò tọ́jú ẹ̀. Tó bá ti jẹ́ pé ilé ọmọ ṣì wà ń bẹ̀, tí ì ṣe pé kò sí ilé ọmọ ń bẹ̀ mọ́, tí nǹkan oṣù rẹ̀ tó dẹ̀ ń ṣe déédéé, wàláì yóò lóyún. Torí pé ẹsẹ̀ rí à ń sọ àwọn kan ó sọ pé ewé àtegbò kinní kan. Tá bá tún sọ àwọn kan ó tún máa sọ pé ẹ ń bá lo kinní báyìí ó ti ń ṣègbà ó ti ń ṣàwò. Ṣé ẹ rí kálukú ló mọ ibi tí kòkó ẹ̀ tí ló mọ bó ṣe ń ṣe kòkó ẹ̀ tó fi ń pọ́n. Wọ́n dẹ̀ ní ẹni tí nǹkan bá ń ṣe k'Ọlọ́run Elédùmarè kó dákun kó má fi àìsàn sí wa. Tá bá ń wá máa ń gbọ́n jù wá lọ. Wọ́n lásà kòkó àti kòkó ẹ̀jọ̀ máa ń gbẹ ní sẹ́ni tó ń obìnrin míì. Àìmọye ọkùnrin ló ti gorí ẹ̀ lórí pé nítorí pé ó ń ṣe àwáàrí. K'Ọlọ́run Elédùmarè kó dákun gbogbo àwọn tí wọ́n ń la irú ìpèníjà báyìí kọjá. K'Ọlọ́run Elédùmarè dákun kó bá mi dùn wọ́n nínú kí ọlẹ̀ ayọ̀ kó sọ ní inú wọn. Ṣé ẹ rí iṣẹ́ yìí? Ó dáa púpọ̀ pé kí ìpèsè kó síwájú. Ó dáa púpọ̀ kí ìpèsè kó síwájú ṣùgbọ́n iṣẹ́ tó kọ̀nfàmù ni. Ṣùgbọ́n tí obìnrin bá fi mísì tájẹ́ẹ̀tì yẹn ni pé ọjọ́ tó bá yẹ kó òun àtọkọ ẹ̀ kan jọ ní àṣepọ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí ní lo kinní, tá bá ti ṣe kinní ta sùn rúdurúdu, ìjọ́ tó bá bẹ̀rẹ̀ nǹkan oṣù ẹ̀ ni ó bẹ̀rẹ̀ lílò rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Yóò máa lò lẹ́yọ kọ̀ọ̀kan. So ìjọ́ tó bá pé ìkẹsàn-án, ìjọ́ kẹwàá yóò lo ìkejì. Ìjọ́ kẹwàá yẹn òun àtọkọ ẹ̀ gbọ́dọ̀ láṣepọ̀. Òun àti ọkọ ẹ̀ gbọ́dọ̀ ní àṣepọ̀. Tó bá fi yẹ̀ níjọ́ náà, so ẹ máa bá mi ká lọ. Bó ni a ṣe ń ṣe? Ẹ jẹ́ ká wá ewé ọlẹ̀yọ̀. Ewé ọlẹ̀yọ̀ làwọn bàbá wa máa ń pè é. Ewé yìí la máa wá. Eléyìí tí ò bá dálu 9 la máa lọ. Tá bá ti wá lọ mẹ́sẹ̀ẹ̀sán tó kúnná dáadáa, a wá mú ìgbín, a fọ́ ìgbín, omi ìgbín la fi pò. Tá bá ti fomi ìgbín pò, a wá sù ródóródó sọ́nà 9. Tá bá ti sù ródóródó sí ọ̀nà 9, a wá wá aṣọ wájì. Ṣé aṣọ wájì yìí a fi di ìgbín, a fi yí ìgbín yẹn, ìgbín tí a ti lo omi díẹ̀. So a fi dì. Tá bá ti dì, a wá fi sínú apẹ̀, a jó pẹ̀lú atare kan. Tá bá ti jó
pẹ̀lú odidi atari kan. Níjọ́ tóbìnrin yẹn bá ti rí àṣà kínní tá a sùn lódò yóò gbẹ dáadáa. Sẹ́ni níjọ́ tóbìnrin bá ti rí nǹkan oṣù ẹ̀ báyìí tó fojú kan nǹkan oṣù ẹ̀ báyìí, ìjọ́ náà ni ó bẹ̀rẹ̀ lílo kínní ní kọ̀ọ̀kan. Yóò máa mí ní ìjọ́ kìíní, ìjọ́ kejì, ìjọ́ kẹta, ìjọ́ kẹrin, ìjọ́ karùn-ún tí ó fi mímí mẹ́sẹ̀ẹ̀sán. Tó bá wá di ìjọ́ kẹwàá, kínní èjò ògùn tí a jóun òun ni ó lò ní ọjọ́ kẹwàá. Ọjọ́ yẹn dandan ni ó gbọ́dọ̀ sún mọ́ ọkọ ẹ̀ o. Ó gbọ́dọ̀ sún mọ́ ọkọ ẹ̀ ní agbára lọ́wọ́ Ọlọ́run, ní agbára lọ́wọ́ Ọlọ́run, ní agbára lọ́wọ́ Ọlọ́run kò ní mú oṣù náà jẹ. Mo tún sọ lẹ́ẹ̀kan sí ní agbára lọ́wọ́ Ọlọ́run, ní agbára lọ́wọ́ Ọlọ́run kò ní mú oṣù náà jẹ. Níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé nǹkan oṣù ẹ̀ ó ń ṣe déédéé tẹ́lẹ̀, tí ì ṣe pé bóyá àyẹ̀wò sọ fún pé kò lè bímọ mọ́. Ẹ má sì mí gbọ́, tí ì ṣe pé bóyá àyẹ̀wò sọ fún pé kò lè bímọ mọ́. Ẹ má gbàgbé o, 08061408254 lẹ lè pe ọmọ gíẹ̀sì sí. Ẹ subscribe sí YouTube channel wa, orí àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ ṣe fún wa nìyẹn. Ìyọ̀ǹda ni lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀. Ọmọ gíẹ̀sì Herbal and Cosmetics Production, ọmọ gíẹ̀sì TV ó ń ṣe àwárí àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa ni à ń ṣe àwárí ẹ̀ tí à ń gbé jáde, àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa. Ẹlòmíì lè máa sọ bákan pé iṣẹ́ tí mo fi sílẹ̀ yìí, bàbá kan wà ní gáréjì ọlọ́dẹ. Tí bàbá yìí bá ṣe fún yàn, ó ní iye tí ń gbà. Mo mọ̀ pé kò lè jọ ọ̀pọ̀lọpọ̀ lójú, ṣùgbọ́n èmi gangan mo ti ṣe fún yàn tí Ọlọ́run tó sì ti dúpẹ́. Bẹ́ẹ̀ ni ẹnìyẹn wọ́n lè máa gbọ́, àwọn tírú tó ti là kọjá ní iṣẹ́ yìí wọ́n kàn lè máa mọ bó ṣe jẹ́ ní ṣíṣe. Pé mo fi sílẹ̀ ò ní kí n má gba iye tí màá gbà. Ẹ lè máa wò pé ó ti fi sílẹ̀, bóyá ó wà lọ́wọ́ ọ̀pọ̀ àwọn àgbàlagbà tí wọ́n ń lò, ó dẹ̀ wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀jọ̀gbọ́n náà lórí social media tí wọ́n ń lò. Pé wọ́n lè máa wò pé iṣẹ́ téèyàn fi ń jẹun ni. Rárá o, kò ní kí èmi má gba iye tí màá gbà tí màá fẹ́ ṣe fún yàn. So kí àdúrà ti gbà, kó ti rí gbígbà àdúrà lẹ́yìn rẹ̀, òun ni kókó ti tèmi. So ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa ọmọ gíẹ̀sì TV. Ẹ follow wa ní Facebook Prince Ọlọ́gbẹ́nlé Adéwálé Táíwò. Ẹ follow page wa tewétegbò níwòsàn Herbal Center. Nítorí pé orí àkọ́kọ́ tẹ́ kọ́ ṣe fún wa òun náà ni wípé ẹ subscribe sí YouTube channel wa. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n máa ń pè wá, tí wọ́n máa ń bá wa sọ̀rọ̀. Bàbá ẹnìkan tí ẹ wà tó jẹ́ pé àfi bí ẹni pé inú ìwé kan náà láti jọ mú jáde, tó jẹ́ pé tí n bá ti wọ́n ní bó ṣe wà ní, tí n bá tún fi àwọn kan pamọ́ yóò tún sọ fún mi pé nǹkan báyìí ni, torí pé bó ṣe wà lọ́wọ́ ni ó túmọ̀ sí pé n tá à ń fi ilẹ̀ kì í ṣe àròsọ nù. Ó túmọ̀ sí pé kì í ṣe àròsọ ni. Ẹ má gbàgbé pé mi máa ń sọ̀rọ̀ kan, tó o bá ní ọgbọ́n kan tàbí o ní agbára kan ló mọ níwọ̀n o. Wàláhì ló mọ níwọ̀n, torí pé Ọlọ́run fún káàkiri ni o. Níbi títí ẹ dé ń tẹlòmíì ti bẹ̀rẹ̀ o. Tọmọdé bá lóògùn jàkadì ẹgbẹ́ ẹ̀ ni ó fi bájà, tó bá jẹ́gbẹ́ bàbá tiẹ̀ ló ṣe fún un kọ́. Mo bẹ̀rù èèyàn. Gbogbo ẹni tí n bá ti kí pé káàárọ̀ tó sì dá mi lóhùn, olóògùn ni wọ́n nílẹ̀ Yorùbá. Mo bẹ̀rù gbogbo wọn. Ẹ̀yin má jẹ́ kí n tẹnu gbó bí ọwọ́ o. Iṣẹ́ tó dájú ni ẹ gbìyànjú ẹ̀. Á yìn Ọlọ́run lógo, torí pé Ọlọ́run fi gbígbà àdúrà sínú ẹ̀ púpọ̀. Ṣùgbọ́n nǹkan kan ni pé ọjọ́ kẹwàá yẹn dandan ni o. Dandan ni àjọṣepọ̀ gbọ́dọ̀ wà láàárín òun àtọkọ ẹ̀ ní ọjọ́ kẹwàá tó bá bẹ̀rẹ̀ ìjọ ògùn yẹn ní lílò. Àdúrà wa gbà o.